إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí a ṣe àgbéyẹ̀wò rẹ̀, ìpín ẹlẹ́ẹ̀karùn-ún ni a dé, tá a sì ti wọn àwọn af'alu madiyya, àwọn af'alu mudari'iyya àti wọn àwọn tán. So inshallah lónìí, a bọ́ sí af'alul amri, àwọn ọ̀rọ̀ ìṣe tí a fẹ́ ń pani láṣẹ. So bó la ṣe máa ń yọ fi'lu amri lọ́ndà ní abẹ́ ibi tá a dé yìí, so gbogbo ẹ̀ náà ni àárí tí ó dẹ̀ clear sí wa inshallah. So ní báyìí ẹ jẹ́ ká lọ sí ojú bọ́ọ̀dì. So àwọn tí wàá di pa àwọn ọmọ báyìí ń sìn, so gbogbo àwọn tó bá tún jọ náà àbáwọn míì táwa náà bá tún rí tó náà bá jẹ́ fi'lu lafif, gbogbo workings tí a máa ṣe sí náà nìyí tá a máa fi gẹ́ẹ̀tì àwọn answer inshallah. So af'alul amri, af'alul amri tọ́ a máa mú fi'lu amri látara fi'lu mudari ìran ènìyàn mẹ́fà tí a dojúkọ. So a ti kọ́ tẹ́lẹ̀ o, bùkà tó rán wa létí ni. So a fẹ́ mú fi'lu amri ọkùnrin kan tí a dojúkọ wá. So ti yẹn sìn, so àwọn mẹ́fà tá a dojúkọ ibẹ̀ láti máa mú fi'lu amri. So a wá máa mú kọ̀ọ̀kan sí. A fẹ́ mú fi'lu amri ọkùnrin kan tí a dojúkọ wá. A kọ́kọ́ lọ mú fi'lu mudari ọkùnrin kan tí a dojúkọ wá, òun náà ni taqi. Àti mọ̀dé tọ́ iṣẹ́ méjì la ṣe lára fi'lu mudari kó tó lè di fi'lu amri. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ harfu mudari rẹ̀ á gbà dànù. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì parí fi'lu amri sukun ni máa ń gbà. Adé bí a bá sunkún, so yóò kú yanyan ni. So this a ní fílẹ̀ bẹ́ẹ̀ torí iṣẹ́ méjì ni a fẹ́ ṣe. So ìgbà tá a ti ń gbé just like bí à ń gbé irinṣẹ́ kan bọ̀, tó jẹ́ sí pé tá a bá ti lè fi kan ẹlẹ́ẹ̀kẹta yẹn, ìyẹn láàmú lè fẹ́ yẹn yóò kú ni, yóò di sukun ni. So tá a bá ti wá ń gbé irinṣẹ́ yẹn bọ̀, so tá a ti fi lu ní tá a bá sukun bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yóò kú yanyan ni. So tá a bá wò báyìí ṣe ẹgbẹ́ tó kù ní kí. So amru jẹ́ nìyẹn kí. So ẹ wá fi eléyìí sí, òun náà ń pè ní dọ̀míru sakt. So ti yẹn sìn wọ́n kàn fi sí nìkan fi lè dúró lórí ẹ̀. So ti yẹn sìn kí sọ. So ẹ wá rí pé ìkan wá tí Allah subhanahu wa ta'ala máa ń lò dáadáa nínú Al-Qur'an. So ti yẹn sìn tá a bá lọ wò ó ní Suratul Al-Imran ó pọ̀ gan. So ti yẹn sìn tóun jẹ́ fi'lu du'a. Ṣẹ̀pá ti ṣàlàyé nípa fi'lu du'a pé gbogbo àwọn fi'lu àwòrán yìí tá a bá ti lè dojú rẹ̀ kọ Allah, so láàyè yẹn yóò máa jẹ́ fi'lu du'a. So kò ní jẹ́ fi'lu amri mọ́. Tá a bá lọ wo fi'lu du'a tí Allah subhanahu wa ta'ala lò nínú Al-Qur'an, Suratu Al-Imran. A'udhu billahi minash shaitani bismillahir rahmanir rahim. Ta'ala sọ nínú Suratu Al-Imran
àyà 191 Allah sọ wípé kí ni o ma khalaqtu hadha batilan subhanak ìgbà tó ń sọ̀rọ̀ nípa sánmà nǹkan kan gbogbo àwọn kan yóò ló ń dá o Allah wá ní ma khalaqtu hadha batila ó ti mi dáhùn nǹkan yìí lásán mo dá gáfílẹ̀ máa ti jọ́sìn fún mi ni mo dá kẹ́yìn náà lè máa gbé ìjọsìn fún Allah ni tí ó lágbára láti dáhùn nǹkan yẹn ni so Allah sọ pé kí ni o àwọn mìíràn sọ pé kí ni o fákìnà adhaban nar ma khalaqta hadha batila ìwọ Allah ó dáhùn nǹkan yìí lásán ó ti ẹ̀sìn tó wà ń bẹ nìyẹn so àwọn sọ pé kí ni o fákìnà adhaban nar sọ wa fákìnà adhaban nar sọ wa kò mí ìyà náà ẹ rí i pé ńsìn tẹ́ bá lọ wáyà tí mo sọ yìí ẹ rí i pé fákìnà tó wà ń bẹ nìyí fákìnà so fáà yìí wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ ní kọ́ọ̀fù gangan ní amúrú so ti yẹn ṣe náà yìí ò ní a padà kọ gbogbo ẹ̀ sọ wà so kọ́ọ̀fù yẹn gangan ní fi'lun du'a so kọ́ọ̀fù yìí gangan ní fi'lun du'a òun náà láti wọ́ọ̀kì yìí kọ́ọ̀fù pè so ti yẹn ṣe sọ so èèyàn méjì ó máa jẹ́ kí ni o ìyá tó tàkìyà ni ìjà mo wáyé láti tàkìyà ni tọ́ ò nìyẹn iṣẹ́ méjì láti lára fẹ́ lómù tọ́ ikú tó ti fìlà àmì sálẹ̀ ọ̀pá àbúdá àgbàdà nù ṣẹlẹ̀ kìgbà ìfìlà amúrí sùnkún ni máa ń gbà débi àbákẹ́sọ̀ àgbàdà fún sùnkún sùnkún ti pé méjì láti àléfù yìí sùnkún ni nínú náà sùnkún ni tó bá rí àgbà nínú dànù bàbá dà pọ̀ yóò àmọ́ jẹ́ kìyà ẹ̀yin méjèèjì kí ni ẹ sọ kìyà so ó mi pé wàfà ó máa jẹ́ fì pé àdéhùn fì ẹ fi ẹ wọ kìtì ẹ náà lóyún èèyàn méjì ó máa jẹ́ fìyà tọ̀ àwọn ọkùnrin tó pọ̀ so ẹ rí i pé tá a bá lọ wo workings yẹn tó jẹ́ tó wà bẹ́ẹ̀ ní takuna so ẹgbàá fẹ́ mú fẹ́ lọ amúrí àwọn ọkùnrin tó pọ̀ tàdójúkọ wá á kọ́kọ́ lọ mú fẹ́ ló mú dọ́rí ọkùnrin tó pọ̀ tàdójúkọ wá náà ní takuna àti mọ̀dé so iṣẹ́ méjì láti lára fẹ́ ló mú dọ́rí kó tó lè di fẹ́ ló amú iṣẹ́ aláwọ̀kọ̀ àkúndọ̀ àgbàdà náà iṣẹ́ lẹ́ẹ̀kejì parí fẹ́ ló amú ìsùnkún ní gbogbo adébíyà fatia gbọ́dọ̀ náà fún sùnkún sùnkún ti pẹ́ méjì àtàwọn pé wọ́n yí sùnkún ni nínú náà sùnkún tó wá rí bẹ́ẹ̀ àgbà nínú ìdáná tó tàbá dà pọ̀ yóò wá di kú so àwa lọ mú àlefù fásilà àlọ́mù wa kú òní yí báyìí kú anfusakum tá a máa ń sọ yẹn kú anfusakum wa ahlikum nara kú so ti yẹn sẹ ẹ pé kú àtàràtà kú náà ni wọ́n ti mú wa ẹ sọ kú anfusakum ẹ sọ ẹ̀mí ara yín so ti yẹn sẹ ẹ gbé ẹ̀mí ara yín jìnnà sí pé ẹni ṣẹbọ ẹni máa ṣe bídà ẹni máa ṣe ẹ̀ṣẹ̀ ẹ ṣọ́ra yín náà so ti yẹn sẹ ẹ sọ ẹ̀mí ara yín wa ahlikum nara àtàwọn tí ẹ kó sábẹ́ àwọn ará ilé yín bàbá ni o ìyá ni o ìyàwó wa ni o ọmọ wa ni o à sọ gbogbo wọn kó ń bi ìyá náà o so ti yẹn sìn so àwọn èèyàn láyé lónìí báyìí wọn àbíkítà gbogbo kí nǹkan yẹn so ti yẹn so kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Islam so gbogbo kí n táwọn náà bá ti ń mọ̀ túmọ̀ rẹ̀ táwa ti ń ka Quran yóò máa change lára wa á mọ̀ túmọ̀ ẹ̀ dẹ́yìn tẹ́ bá gbàgbé lára nǹkan tó gbé wa bẹ̀rẹ̀ ètò yìí òun náà ni pé àwọn èèyàn máa ń tútùkùtù gan àwọn ẹ̀dẹ̀ máa ń parọ́ gan máa là mọ́ òjìṣẹ́ ṣùgbọ́n inshallah táwọn náà bá ti lè ní agbára láti mọ àwọn túmọ̀ yẹn gbogbo ẹ̀ láàmà kú fẹ́lú amúrí nìyẹn ẹ sọ so the kú anfusakum ẹ sọ̀rọ̀ ayé so ẹ ti rí bí láti mú wa so ó mi pé wà fà náà máa jẹ́ fún ẹ máa pé àdéhùn so bóyá ẹ fẹ́ bá àwọn tó pọ̀ sọ̀rọ̀ wọ́n sì pé ẹ máa pé àdéhùn náà fún wa'dakum ẹ máa pé àdéhùn tẹ́ bá ṣe náà ó ti ń sìn fún olówó àmẹ́ tọ́ àwọn obìnrin kan máa jẹ́ tàkìyínà so á lọ mú fẹ́ lòmù dọ́rí so ti ń sìn tàkìyínà tọ́ àti mọ̀dé so iṣẹ́ méjì láti lára fẹ́ lòmù dọ́rí kó tó lè fi láàmì sálà ọkọ̀ àbúdá àgbàdà nù iṣẹ́ lẹ́ẹ̀kejì wáyé fi láàmì sùkún ní mọ̀ gbà débà fatia àgbàdà náà fún sùkún ti pé méjì àtàwọn pé yáwó yìí sùkún ní nínú náà sùkún ní so tàbá dùgbẹ̀dà yóò àdì bàbá dà pọ̀ yóò àdì kí obìnrin nìyẹn kí sọ obìnrin kẹta lójú kọ sọ kí
so tí ẹ sì pé ó nìyẹn tọ́ so ẹja mú bẹ́yẹn pé ó mi pé wàfọ́ náà máa jẹ́ fí wàṣà náà máa jẹ́ ṣí bí ẹ sì máa ń mọ̀ díẹ̀díẹ̀ nìyẹn inshallah tọ́ èèyàn méjì obìnrin méjì náà máa jẹ́ tàkìyà ni alọ́mú fi lòun lọ́rí obìnrin méjì wà ní tàkìyà ni tọ́ so kìyà tọ́ òní yí báyìí kìyà so àwọn obìnrin tó pọ̀ so gẹ́gẹ́ bá náà ṣe máa ń sọ so alọ́mú fi lòun lọ́rí obìnrin tó pọ̀ tí àdójúkọ wá so ẹ̀rí pé ń sìn tàkìyà nínú mọ̀dọ́rí àwọn obìnrin tó pọ̀ àdójúkọ so tí ẹ̀ sìn so iṣẹ́ méjìlá ṣàtìmọ́lé iṣẹ́ méjìlá ṣe lára fáìlì mọ̀dọ́rí wọ́n tó lè di fáìlì amúrí iṣẹ́ alákọ̀ọ́kọ́ hárfù mọ̀dọ́rọ̀ rẹ̀ àgbàdànù iṣẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ bá fílà amúrí sùkún ni mọ̀gbà dé bàbá fàtíhà tábà ní ká gbàdànù ká fún sùkún òpè méjì látara pé yá àti gba sùkún tẹ́lẹ̀ nínú náà ò padà gba sùkún tó bá rí bẹ́ẹ̀ á fẹ́ gbá nínú dànù àdẹ gbọ́dọ̀ gbá dànù nítorí pé ló ń tọ́ka sí àwọn obìnrin tí wọ́n pọ̀ so tó bá rí bẹ́ẹ̀ á fi ilẹ̀ bẹ́ẹ̀ so tábà á dà pọ̀ yóò wá jẹ́ kíínà so tí ẹ̀yin obìnrin tẹ̀ pọ̀ yìí o ẹ sọ kíínà so ó mì pé wàfà náà máa jẹ́ fínà ó mì pé wàṣà náà máa jẹ́ ṣínà so bá ṣe máa mọ̀ nìyẹn inshallah so ẹ̀yin táwa wo ṣe bá jẹ́ pé kí ni ẹ ti yé díẹ̀díẹ̀ so díẹ̀díẹ̀ la máa bá lọ so ẹ̀yin pé tẹ́ bá wo tàkínà tí mo ṣàlàyé ní ẹ̀kọ́ tó ṣáwájú so tí ń sìn ẹ̀kọ́ tí a kọ́ síwájú ẹ rí i pé tá a bá wo tàkínà àti tàkínà obìnrin ẹ mo sọ pé nǹkan kan náà ni ní workings nígbà tá a wọ́ọ̀kì ẹ̀ tán àmọ́ nígbà tá a fẹ́ mú amúrú eléyìí wá ẹ rí i pé nínú rẹ̀ padà parẹ́ ló fi jẹ́ pé ẹ nígbà tá a débi àwọn obìnrin tó pọ̀ ẹ rí i pé a fi nínú yẹn lẹ̀ òun jẹ́ kíínà bí yẹn ṣe máa ń mọ̀ nìyẹn so ó ṣe jẹ́ ní kúkú so káwa náà ṣe mọ̀rọ́jà rẹ̀ ká tó wo àwọn tó bá tó ń jọ nínú èdè Lárúbáwá ni àbí nínú tírà wa ni àbí nínú Al-Qur'an ni àbí nínú hadith Ànábì ni so inshallah waffaqana Allahu li kulli khair subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.